ẹbọ ni. Nígbà táwọn Christian àwọn tí wọ́n ní nǹkan wọn àwọn tó ń kílèmù Jésù tí wọ́n jẹ́ kó yẹ wá pé ọdún ẹbọ ni. Ẹ jọ̀ọ́ àwọn àáfàá wa ṣé wọ́n kú lórí ni? Ṣé ó fẹ́ mọ̀ yá ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ ní? Deeper Life ẹ ṣe Christmas, Jehovah Witness ẹ ṣe Christmas, máa kà fún yín lọ́dọ̀ wọn sí. Mountain of Fire ṣe Christmas, Seventh Adventist ṣe Christmas, àwọn secret union wọ́n ṣe Christmas. Àwọn tó ń níjọ nìyẹn o. Ẹ jọ̀ọ́ kí ló wá kàn àwọn àáfàá ti wá láti máa sọ pé ẹ lè jẹ oúnjẹ kérésì? Ẹ jọ̀ọ́ sí ìṣàbùrú náà dálẹ̀ fún àṣà. Ṣóre wọn ò burú ṣá, ṣé kò rẹ̀ wọ́n? Tó láwọn tó nìkan ní kò rí kò sí kankan mẹ́. Àyà òkè ẹ fẹ́ máa Kùránì ju àwọn tó nílò àbí? Àwọn tó láwọn lọ ọdún ọlẹ́kùnrin ìṣọdún pẹ̀lẹ́ ń sọ ṣé àyà kan àtẹ máa ń ṣìtú yẹn ẹ ń ṣìtú ni o. Sọ́ọ́tù mẹ́rin máa ń kà ẹ́ Quran 5. Bismillahirrahmanirrahim. Wọ́n wà ní Quran 5. Àtúmọ̀ lera mọ́. Alẹ́ o Kùránì. Kùránì ló sọ pé a lè jẹ́. Kùránì ló sọ pé a lè jẹ́ irọ́ lẹ̀ ń pa. Ẹ àfa àwọn irọ́ lẹ̀ ń pa. Ọlọ́ni lónìí máa ń tú àyà yẹn fún yín. Ẹ rí i pé àyà yẹn lónìí that used to say kíní kan ti ń bọ̀ kó tó dè ní. Àwọn àìgbọ́yé kan ti ń bọ̀ kó tó dè níyẹn. Káyà yìí tó sọ̀kalẹ̀ nǹkan kan ṣe láàrin àwa mùsùlùmí àtàwọn Júù àti sọ̀rọ̀. Wàhálà kan ṣẹlẹ̀. Wọ́n bèèrè lọ́wọ́ àfa àwọn wá ní oúnjẹ ọdún kọ́ Ọlọ́run sọ oúnjẹ kìíní kan táwọn sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́ nígbà táwọn mi kó Mọ́kà ẹ̀rẹ̀ bá nàbí Sallallahu alayhi wa sallam. tó lọ sí Mọ̀dínà káàtì ẹ̀nà gbóúnjẹ dání láti Mọ́kà gbé wọ Mọ̀dínà ìjọ ló fi tán. Oúnjẹ wọn ni wọ́n ń jẹ láti ìgbà tí wọ́n ti dé Mọ̀dínà bíjọ́ táyà yìí sọ̀kalẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sọ fún mi pé àyà yìí sọ yín dáná bí wọ Mọ̀dínà tó bẹ̀ wọ́n bí yín dàgẹ́ sọ̀rọ̀ ẹ̀. Àyà yìí sọ̀kalẹ̀ ìgbà táwọn ti gbé Mọ̀dínà for years tó lè lò bí ọdún 3-4 Mọ̀dínà ni láyà tó sọ̀kalẹ̀. Àdẹ̀rí kan ní wa ta ní ọdún ìtúnú àwẹ̀ ọdún ẹbọ ni. Nígbà táwọn Christian àwọn tí wọ́n ní nǹkan wọn àwọn tó ń kílèmù Jésù tó ń kílèmù Christmas tí wọ́n ń jẹ́ kó yẹ wá pé ọdún ẹbọ ni. Ẹ jọ̀ọ́ àwọn àáfàá wa ṣé wọ́n kú lórí ni? Ṣé ó fẹ́ mọ̀ yá ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ ní? Deeper Life ẹ ṣe Christmas, Jehovah Witness ẹ ṣe Christmas, máa kà fún yín lọ́dọ̀ wọn sí. Mountain of Fire ṣe Christmas, Seventh Adventist ṣe Christmas, àwọn secret union wọ́n ṣe Christmas. Àwọn tó ń níjọ nìyẹn o. Ẹ jọ̀ọ́ kí ló wá kàn àwọn àáfàá ti wá láti máa sọ pé ẹ lè jẹ oúnjẹ kérésì? Ẹ jọ̀ọ́ sí ìṣàbùrú náà dálẹ̀ fún àṣà. Ṣóre wọn ò burú ṣá, ṣé kò rẹ̀ wọ́n? Tó láwọn tó nìkan ní kò rí kò sí kankan mẹ́. Àyà òkè ẹ fẹ́ máa Kùránì ju àwọn tó nílò àbí? Àwọn tó láwọn lọ ọdún ọlẹ́kùnrin ìṣọdún pẹ̀lẹ́ ń sọ ṣé àyà kan àtẹ máa ń ṣìtú yẹn ẹ ń ṣìtú ni o. Sọ́ọ́tù mẹ́rin máa ń kà ẹ́ Quran 5. Bismillahirrahmanirrahim. Wọ́n wà ní Quran 5. Àtúmọ̀ lera mọ́. Alẹ́ o Kùránì. Kùránì ló sọ pé a lè jẹ́. Kùránì ló sọ pé a lè jẹ́ irọ́ lẹ̀ ń pa. Ẹ àfa àwọn irọ́ lẹ̀ ń pa. Ọlọ́ni lónìí
máa ń tú àyà yẹn fún yín ẹ rí i pé àyà yẹn lónìí dàtí tòṣe kíní kan ti ń bọ̀ kó tó dè ní àwọn àìgbọ́yé kan ti ń bọ̀ kó tó dè níyẹn káyà yìí tó sọ̀kalẹ̀ nǹkan kan ṣe láàrin àwa mùsùlùmí àtàwọn Júù àti sọ̀rọ̀ wàhálà kan ṣẹlẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ àfa àwọn wá ní oúnjẹ ọdún kọ́ Ọlọ́run sọ oúnjẹ kìíní kan táwọn sọ bẹ́ẹ̀ fún yín ẹ jọ nígbà táwọn fi kó Mọ́kà ẹ lè bá àná bì sallallahu alayhi wa sallam tó lọ sí Mọ̀dínà káàtì ẹ̀nà gbóúnjẹ dání láti Mọ́kà gbé wọ Mọ̀dínà ìjọ ló fi tán oúnjẹ wọn ni wọ́n ń jẹ láti ìgbà tí wọ́n ti dé Mọ̀dínà bíjọ́ táyà yìí sọ̀kalẹ̀ ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ sọ fún mi pé àyà yìí sọ yín táwọn bí wọ Mọ̀dínà tó bẹ̀ wọ́n bí yín dàgẹ́ sọ̀rọ̀ ẹ̀ àyà yìí sọ̀kalẹ̀ ìgbà táwọn ti gbé Mọ̀dínà for years tó inú bí ọdún 3-4 Mọ̀dínà ni láyà tó sọ̀kalẹ̀ oúnjẹ tó ń jẹ ń gbà yẹn òun lọ́wọ́ tí kò máa jìnnà bí kan wà tó ń kí ń jẹ tẹ́lẹ̀ ṣe láwọn mùsùlùmí àtàwọn alukitab Yahudi àti Nasara wọn èyí jẹ oúnjẹ ọdún ara wọn Yahudi máa ń ṣe Passover every year tó máa ń